Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká sì di èyí tí ń ṣòtítọ́ mú. Ìyàwó gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilẹ̀ wa, ìyàwó Fẹ́mi Adébáyọ̀ àtijọ́, ti sọ̀rọ̀ síta lórí ìkànnì ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ lórí awuyewuye ìròyìn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára tí kò sí òótọ́ nínú rẹ̀. Ọmọ́táyọ̀, táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Yan Aládùkẹ́, sọ pé ohun tó mú òun sọ̀rọ̀ ni bí Esabod ṣe sọ ọ̀rọ̀ tí kò sí òótọ́ nínú rẹ̀. Ọmọ́táyọ̀ ní òun láti fèsì sí ìròyìn tí kò sí òótọ́ nínú rẹ̀ tí Esabod sọ nípa wípé Tóyìn Abraham ló wà nídìí bí ìgbéyàwó òun ṣe dàrú, nípa wípé òun ló sọ fún òun pé ọkọ òun wà pẹ̀lú òṣèré mìíràn lóko eré. Ọmọ́táyọ̀ tẹ̀síwájú náà rẹ̀ wípé òun kò kojú tàbí jà pẹ̀lú ẹnikẹ́ni, ní ìbáṣe ọkùnrin tàbí obìnrin lóko eré náà, tóun sì wà lóko eré náà láti ìbẹ̀rẹ̀ títí dé òpin tí wọ́n fi yẹ eré náà, tóun àti ikọ̀ òun sì ṣàmójútó oúnjẹ fún àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó kópa nínú eré náà ju oṣù kan lọ, gẹ́gẹ́ bí àtìlẹ́yìn tóun ṣe fún ọkọ òun àtijọ́. Ọmọ́táyọ̀ ní fọ́nrán kan tí Esabod ṣe tó ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí àwọn nǹkan tí kò kì í ṣe òótọ́ nípa òun ló mú òun jáde láti wá sọ̀rọ̀, bó tilẹ̀ jẹ́ pé látọjọ́ pípẹ́ lòun ti dákẹ́ tóun ò sọ̀rọ̀. Ó ní òun ní àwọn ẹ̀rí ìbánisọ̀rọ̀ àwọn òṣèré tí òun kò fẹ́ dárúkọ, ṣùgbọ́n tóun kò ní fi léde nítorí pé kò ní da láti da petrol sí iná tó ń jò. Kí lẹ̀yin rí sí ohun tí Yan Aládùkẹ́ sọ yìí? Kí lẹ rí sọ sí? Kí ni èròǹgbà yín? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, kí ẹ share fídíò wa, kí ẹ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, a mọ̀ ọ́ lóore.